kó má máa treat ẹ bí ẹrú. Ọlọ́run lè lò ẹ́ fún yàn láti sọ èèyàn di ọkùnrin, kò wá sọ pé kó sọ di ẹrú. Ẹrú gan a ò lè mẹ́gbà káànú ẹrú. A lè mú ẹgbà káànú ẹrú. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn blogger wọ́n ti bọ́ta ẹlòmíì tí ń sọpọ́tì Àgbàlá Gabriel. Ẹ bá bẹ̀rẹ̀ tó bá jẹ́ ọmọ tí ni Muyideen. Ṣé ẹ lè gba nǹkan tí Àgbàlá Gabriel tó ṣe fún Muyideen yẹn? Ṣé ẹ lè gbà k'Àgbàlá Gabriel kó ṣe fọmọ yín? Listen, because you don't have money, it doesn't mean you have lost your sense. Pé èèyàn lówó lọ́wọ́ kò mí pé ayé èèyàn ti bàjẹ́. Ẹ má bínú, I'm not a blogger, èmi ò kìí ṣe blogger. But ajìjàgbara lèmi. Kí n rí nǹkan tí wọ́n ṣe fún àwọn èèyàn pé kò dá kémi sì sọ̀rọ̀. Àní nǹkan t'Àgbàlá Gabriel ṣe fún Muyideen mo ní kò dá. Ó sọ nínú fídíò ẹ̀ láàárọ̀, kì í ṣe pé èèyàn ló pé èmi tó sọ fún èmi ò ní time fún gbogbo yẹn. Kódà mi kì í wo fídíò wọn. Bọ́ mo kàn ń wo fídíò yẹn, mo kàn gbọ́ Muyideen ààrẹ òyà ológogoro burúkú bọ́ síbí ó jẹ́ gbẹ́gbẹ́ ẹ̀kọ́. They don't do things like that. A man of God don't talk like that. Anyway, man of God ó pọ̀. Nàìjíríà ọjọ́ tó rí wa máa pé mi ò tí ì mọ̀. Bí ọkọ̀ bá ti lè bọ́ta tó twist brain wa báyìí, tó twist brain wa báyìí, tó twist brain wa báyìí, á dẹ̀ gbórí wa sọ́nà. Ó dìgbà tó bá lárí wa má pàtà mẹ́ ká tó gbórí wa padà. Why tí Àgbàlá Gabriel fi máa nà Muyideen? I want him to come out and defend it pé kò rí bẹ́ẹ̀, pé òun ò sọ bẹ́ẹ̀. Màá wá lọ thank God pé fídíò tó gbé jáde láàárọ̀ ìfún ara ẹni kì í ṣe àwọn blogger ló gbé fídíò ẹ̀ jáde. Kì í ṣe àwọn blogger ló gbé fídíò ẹ̀ jáde. Ẹ̀yin yẹn ẹ share fídíò mo fẹ́ kó kọ Àgbàlá Gabriel. Ó ní láti jẹ́ ká mọ̀ reason why. Ṣé mo pé nígbà tí ọ̀rọ̀ Ẹ̀gbin Ọ̀run bọ́ta, mo ṣe bọ́ta tí mo sọ̀rọ̀ ẹ̀ náà nìyẹn. Àfìgbà tí wọ́n padà ṣe nǹkan tí mo ní kí wọ́n ṣe. Ẹ lè má máa treat èèyàn kẹwàá believe pé kó nítọ̀hún yẹn kò ní máa wúra rẹ̀ bẹ́ẹ̀. Muyideen gbọ́n ọgbọ́n orí ẹ̀ pọ̀, ó rí wípé ìṣe l'Àgbàlá Gabriel ṣe ló mú òun bí ẹrú. Listen, gbogbo àwọn tó kọ́lé fún ní ọ̀dọ̀ ẹ̀ wọ́n ló ní gbogbo ilé ẹ̀ náà. Àbáwọn ọmọpẹ tó nílẹ̀ ló nílé. Ìwọ ló fi owó ara ẹ ra ilẹ̀ yẹn. Ìwọ ló fi owó ara ẹ ra gbogbo ilẹ̀ yẹn, ó wá ń gé fún wọn díẹ̀. Àbórí Àgbàlá Gabriel phase 1, Àgbàlá Gabriel phase 2, Àgbàlá Gabriel phase 3. Bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe ń ràn yàn lọ́wọ́. Wàá béèrè lọ́wọ́ ẹ̀ níbo ló fẹ́ kọ́lé sí. Ìwọ kọ́ ló dá owó yẹn. Àwọn èèyàn ló gádà owó yẹn jọ tí wọ́n dá. Níbo ló fẹ́ kọ́ ilé sí. Ibi tó bá lóun fẹ́ sí wàá dẹ̀ kọ́ síbẹ̀ fún. O ti ṣe ohun tọ́lọ́run ní kò ṣe fún. Ṣùgbọ́n ọgbọ́n amúnisìn òun ló wà lórí Àgbàlá Gabriel tó rẹ̀ lẹ́ ṣe rí pé inú ibẹ̀ náà ló ń kọ́ ilé fún gbogbo wọn. I can talk to you in age. Èmi àti kì í ṣe age mate. So definitely bó jẹ́ mi náà lè mẹ́gbàá kó ní o fẹ́ nù mí máa fi ẹ̀ṣẹ́ máa fi punch orí ẹ̀. We have to be very much careful. That is not how to do things. Báwo ni Àgbàlá Gabriel ṣe máa nà Muyideen? I want to treat that case very well. You have to come out and tell me. If not, oh my God, I will give him hot. I will give him hot video. Under Ben was offering. Under 24 hours, you have to come out and tell me. Tell everybody. Àgbàlá Gabriel, oh, he needy. Unto ṣe Muyideen jẹ́ wo nìyẹn.
ohun tó akẹ́wò ẹ̀wù mi dẹ̀ ní bóyá orí òpè bóyá ọ̀fà wà lára ọ̀fà wo ló wà lára ẹ̀ poverty náà ọ̀fà ni ẹ̀wù tó bá sówó lọ́yọ̀ ọ̀fà ni tó bá fẹ́ ràn lọ́kùnrin ọ̀nà bó bá fẹ́ káńsẹ̀ èèyàn kó káńsẹ̀ èèyàn ó wá mú ẹgbà ó dá Muyideen kalẹ̀ ó mẹ́gbà ọ̀nà Muyideen you have did a wrong and you call yourself a man of God. It doesn't work like that. Ó ń ṣe tíṣà kódà ọmọ yunifásitì wọn kì í mẹ́gbà kọfí nù wọn kì í ná ọmọ yunifásitì tí wọ́n kọ́ ibi tí wọ́n ti ń lo ẹgbà ní Áfíríkà níbí báyìí mi ò sọ pa àwọn ìlú èmi o primary school secondary school àwọn primary school èmi gan kú tíṣà tó lè mẹ́gbà kó tó lè nà mọ́ ó níbi tó máa dé I own a school so I know what I'm talking about. Agbala Gabriel, you need to stop all this. There's a trick of it. You have systematic trick of scamming. You have to stop it. Then you must remember, you hide under a Christendom. Má ṣe nǹkan tí wọ́n máa padà tó máa padà fi kó bá gbogbo Christianity pátápátá torí pé àwa èèyàn ìgbà téèyàn kan bá bọ́ta tó bá ṣe nǹkan ẹ̀ ní mọ̀ pé ẹni yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ṣùgbọ́n nígbà tó bá ti wá ṣe tó jí tó ṣàṣe tó ṣe tó dá ẹ̀ wá dá gbogbo ẹ̀ wá dá lórí gbogbo Christianity. That is the reason why I'm coming out. Òun ẹgbà Agbala Gabriel òun ẹgbà Agbala Gabriel òun ẹgbà ọmọ Muyideen. Ṣé ẹgbẹ́ ẹ ni ṣe bí ìṣẹ́ ló gbé wá sábẹ́ ẹ̀ ìwọ náà ṣe bẹ́ àánú lórí gbà náà àwọn owó tó ń dá tó ń ná fáwọn èèyàn ṣé wo lòun nílẹ̀ ni ṣe bí last time tó lọ sí ìlú òyìnbó ìwọ kan sọ pé o lè wà ní òtútù kò máa kó olówó bẹ́ẹ̀ sí Nàìjíríà. What you do o ṣe o tún jó òjíṣẹ́ Ọlọ́run kò yẹ kó ṣe irú ẹ̀ wá ní òun reason why tí Muyideen fi sá kúrò lé you maltreat Muyideen. That is the reason why Muyideen Muyideen wá wò pé at least ilé tó kọ́ fóun ṣebí wọ́n ló nílẹ̀ ìwọ náà ló nílé ọpọlọ wà lórí Muyideen ọgbọ́n ìwọ ló nílẹ̀ ìwọ náà ló nílé ìyàwó náà ìwọ náà ló ní so ṣé because of that ló wá dá òkú ẹgbà tó ná Muyideen lọ́jọ́ yẹn ẹgbà yẹn gangan ló wà lórí sẹ́ǹsì pọ̀pọ̀ ẹ̀ tó fi ń rí wípé o kì í ṣojú lọ́wọ́ fún o ìwọ ò ṣe mẹ́gbẹ́ dání lójú àkọ́kọ́ tẹ́ pàdé kó wò bóyá ó máa tẹ̀lé ẹ̀ ó ṣe máa ń jẹ́ wípé ọ̀rọ̀ tútù tẹ̀yìn èèyàn bá fi pàdé èèyàn bí èèyàn bá ti wá súnmọ́ yín tán ẹ da ọ̀rọ̀ tútù yẹn nù ẹ wá máa da ọ̀rọ̀ gbígbóná lù yàn because you met Muyideen in that situation. He has not made a Muyideen to be a slave under you. Talk less of you carrying a cane and beat elderly person. Beating elderly person. Oh, you did a bad thing. Agbala Gabriel, you have to call Muyideen and apologize. Ẹ̀gbọ́n ẹ̀ ni ṣó lè mẹ́gbà kó ná ẹ̀gbọ́n ẹ̀. Ṣó lè mú ẹgbà kó ná ẹ̀gbọ́n ẹ̀. Ṣé ẹ lè fi ẹnu bá Muyideen sọ̀rọ̀? Àbí kẹ́ mú Bíbélì kẹ́ fi bá Muyideen sọ̀rọ̀. Ṣorí wọ báyàn lé Olúmọ Yẹgún yẹn tó bá get out kúrò bí báyìí. I will curse you. Ṣé sense orí ẹ̀ pé ṣá? Did I force you under my platform? Did I force you under my platform? Get out from this place. And so òtítọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń ba gbogbo ẹ̀jẹ̀ náà ní tó bá yá tí gbogbo ẹ̀ bá wá di kíní ẹ̀ wá sọ pé gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ẹ̀ ní sọ pé Agbala Gabriel mọ̀. We are coming out to correct someone
And you come out and be saying rubbish. Are you with your sense? Are you crazy or something? Ohun tó ṣẹlẹ̀ sí Muyideen ṣó fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹni. O lè lówó lọ́wọ́. Owó lè wà lọ́wọ́ ẹ̀ sí. Ohun tó ṣẹlẹ̀ sí Muyideen ṣó fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹni. Adé kìí ṣe pé yín lulẹ̀ ayé nìyẹn. Àwa náà ní àwọn èèyàn tó wà lábẹ́ wa tó dàgbà. Ká fẹ́ bá wọn wí ká wá yọ ẹgbàá. Àní ó ṣe nǹkan tí kò dáa. Báwo ni Agbala Gabriel ṣe máa mú ẹgbàá tó máa ná Muyideen? Bí Muyideen ṣe tó yẹn, òun kọ́ ló tọ́ Muyideen láti kékeré o. Ẹni tó mú ẹgbàá tó nà. Ẹni tó mú ẹgbàá tó ọmọ bíbí inú wa gan. Ẹ lọ wo fídíò yẹn. Ẹ lọ wo fídíò tó ṣe lọ́wọ́lọ́wọ́. Kì í ṣe pé èèyàn ló pè mí. Èmi ò kò sí kan tó kàn. I'm not a blogger. Ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn lèmi. Sí kan tó kàn mí. Lẹ́yìn fídíò eléyìí gan, I'm not doing any video. And I don't have anybody to call. In Nigeria, you know, when you begin to call some people, they begin to feel pompous. He may mention inside the video. That thing is very bad. You might treat him. Mo ṣe máa pa Agbala Gabriel. Kí ló fẹ́ pa Agbala Gabriel fún? Kí ni mo fẹ́ pè fún? Who is telling me to call Agbala Gabriel? Why am I going to call Agbala Gabriel for what? Am I a beggar? I say something. Mo ní èèyàn sọ nǹkan tí kò ó sọ jáde ní fídíò. Fídíò tó ti ó sọ jáde ní fídíò tí gbogbo ènìyàn gbọ́. So I need láti pè mọ́. Kí la fẹ́ jọ sọ̀rọ̀ fún? Ṣé ìkí àbíkíní ẹja kúrò lórí bíbá yìí? Agbala Gabriel is 30 years. Oh no, ọmọ 40 years. Adẹ̀dẹ̀ bí à ń sọ̀rọ̀. Mr. Man, I will block you. I will block you now. You get off this place. I'll block you now. I don't care. Who are you? Bó ṣe wà yìí. Ṣé kí ẹni tó wọ́n náà kó náà wọ́n náà ni? Àbí what are you talking about? Ó sọ nínú fídíò ni. Ó sọ ní fídíò. Kì í ṣe pé wọ́n sọ pé ó ṣe ọ̀nà. Ó jáde nínú fídíò. Fídíò tó sì ṣe láàárọ̀ yìí ló sì ti sọ láàárọ̀ yìí ló sì ti sọ. So fídíò tó sọ náà gbogbo èèyàn ló gbọ́. So therefore gbogbo èèyàn náà tó gbọ́ yẹn náà a gbọ́dọ̀ jẹ́ kí àwọn ènìyàn náà kí wọ́n kú. So òun náà gbọ́dọ̀ rí fídíò ilé náà á lè mọ̀ wípé nǹkan tó mo ṣe kò dáa. Beating someone that is older than you because I'm going to work on it, but who are you? You are nothing. You are nothing. When people are doing bad things, ora ilẹ̀. Bí mo ṣe wà, bẹ́ẹ̀ mi ṣe wà yín sí. Ṣé mo lè lọ ra ilẹ̀ sí ọ̀dọ̀ Agbala Gabriel? Kí ló dé? Orí mi pé gan-an. Gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n kọ́lé fún nítorí pé wọ́n náà lówó lọ́wọ́ ni. Òun náà tó ń dẹ́dẹ́ ṣe ó gbọ́n. Á gbogbo ibi adití àti ti àwọn ìran ẹ̀. Ò bá kọ́lé síbẹ̀. Kí lè pé 40 years Agbala Gabriel ló ní ẹ forever. Ṣé ìrànlọ́wọ́ nìyẹn? That is not help. But èmi ò tiẹ̀ bá yẹn wá. But kí ló máa mú Agbala Gabriel? Stop that! O gbọ́dọ̀ pé Muyideen kó apologize. Kò sọ fún pé you are sorry for what you did. Ohun tó ṣe fún tí bọ̀bọ̀ yẹn tó fi rí tẹ́fìrí tó fi jáde kúrò bẹ́yẹn tó fi lọ ṣe aláàrù nìyẹn. Because ó ti ríra ẹ̀bẹ̀ ní wípé Agbala Gabriel yìí ṣe ló ń fi ohun tó ń là kọjá ó fi torí ẹ̀. Orí Muyideen pé ju Agbala Gabriel gan lọ. Muyideen tẹ́wọ̀ yẹn béèyàn bá pe Muyideen dání tí Muyideen bá sọ̀rọ̀ fún yín. Many of you that you are following Agbala Gabriel, you will get back from him. I'm telling you. Bàbá yẹn ó ti rí everything. Muyideen ti rí everything about Agbala Gabriel. I'm telling you the fact. Ẹ̀dẹ̀ òkè tẹ́ bá dẹ̀ bàbá yẹn máa ní pé kò wọ́n bẹ̀rù èèyàn ẹ̀ tó rí ìyá ẹ̀ gan tó ń sọ gbogbo nǹkan tí ìyá ẹ̀ ṣe fún nígbà tó wà kékeré. Gbogbo nǹkan tí ìyá ẹ̀ ṣe fún nígbà tó wà kékeré tó sọ. So Agbala Gabriel kíkíní tó di atayanyan ṣáàrà wa Muyideen wà lọ ó bẹ̀ tí bàbá yẹn bá lọ tó bá lọ best speaker
apá ò ní ká mọ̀, kò sí ẹni tó ń gbàdúrà fẹ́ tó wà lókè kó wálẹ̀, bọ́kẹ́ tó wà lókè náà kó ṣọ́ra. Gbogbo wa la wà lókè, àwa tẹ́ rí iná òkè àwa náà wà. Ó lè jẹ́ foundation ọ̀nà tí ènìyàn òkè làwa iná wà. So we have to correct you.